ẹ ǹlẹ́ ńlẹ́ alára o ìjì ọ̀sá ọmọ amúrin kàndọ́gbà agogo mo kí gbogbo yín lé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo awárangba àga mọ́ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́dínlógún gbogbo ẹ̀yin ọba ńlẹ̀ kóòtù òjìbí etí yín mélòó ẹ̀yin bàbá wa a kò rèé láti jí gìrì kó nínú oorun yín ìran Yorùbá ń fẹ́ lọ bí kurukuru ìtàn Yorùbá ń parẹ́ ó ń lọ̀rá mọ́lẹ̀ ọmọ Yorùbá ń dọmọ ìyá òòsà sí i Yorùbá sì ní àgbàlagbà ò ní wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́ àwọn kan náà sọ wípé àgbè ní jẹ̀gbẹ́ omi àgbàlagbà ní jìyà ọ̀ràn wọ́n ní bílù bá ń torí àgbà bàjẹ́ wọ́n nítorí àìmọ̀ wá hò wọn ni ṣẹ́wàá máa wò wá ràn oríṣiríṣi ìtàn lójúde ẹnu káàkiri ilẹ̀ káàrọ̀ òjíire ẹ̀rù ń bà mí o ilé tá ń bá bọ̀ ńgbà tí àwọn bàbá wa sọ pé ibi tá a bá roko tì sí là á fàbọ̀ sí ó náà ní ti bàbá wa kan Rasheed Ọlátúnjí tí wọ́n pera wọn ní ọmọ Aláàfin tẹ́nìkan kan ò sì lè jiyàn bọ́yọ́ ọmọ Aláàfin ni wọ́n àbí wọn ìsọmọ Aláàfin ojú láì nírò ẹnu láì níyọ̀ bàbá yìí ni wọ́n hàn lórí ètò ọ̀rẹ́ mi ọmọ ìyá mi Àgbàlẹ́tù ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ kí ni bàbá yìí sọ àwọn àhunpọ̀ irọ́ wo ni bàbá yìí hun ẹ lọ wo channel Àgbàlẹ́tù kẹ́ ẹ wo ìfọ̀rọ̀wérọ̀ òun àti bàbá yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tẹ́ ẹ wo apá kínní apá kejì náà la bọ́ sí yìí ń wá ní dánilágara wọ́n wọnú ẹ̀ sánsan níbi mo ti dánu dúró níbi tí bàbá yìí ti sọ wípé Odùduwà bí ọmọ kan Ọ̀kànbí ló kọ rẹ̀ Ọ̀kànbí ló wá bímọ méje wọ́n wá ka àwọn ọmọ ọ̀hún Olówu Onípópó Onísàbẹ̀ Ọ̀ràngún wọ́n wá ní Alákétu Ọ̀rànyàn ńlá gbígbẹ̀yìn wọn àwa wá ní tó agbọ́npa Ọ̀rànyàn amọ̀pá Alákétu ń bẹ amọ̀pá Olówu ń bẹ a sì mọ̀ wípé Ọ̀ràngún là ń bẹ bàbá yìí ọ̀yàtọ̀ sádẹ́tẹ̀ tó sọ̀rọ̀ méjì tó fi kan parọ́ ńgbà tí mo lé mú mo wá gbá létí wọn ni ẹ̀hẹ́n lẹ́yìn tí mo wá gbá létí mo wá wà lẹ́ẹ̀kan náà wọn á ní ọ parọ́ ìkan oṣù tọ̀ kan o lè gbá létí lóòótọ́ ìkan náà tó fi wá dà ńgbà tí bàbá yìí fẹ́ máa ka wọn mọ́ Ọ̀kànbí wọ́n tún wá ka ọba of Benin mọ́ ọba Benin kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ rárá pé ọmọ Odùduwà ńlọba Benin kò jẹ́ jáde now ṣé ẹ bá gbàgbé níbi tí mo ti dánu dóńjọ́ náà tí mo fi ní ti bá ní kí n mẹ́nu lé káàkó ti lọ jù n ó ti dá yín lágara jù n ò sì fẹ́ kó gùn jù ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi náà máa ń sọ pé Awíkonko jọ ètò yín máa ń gùn jù èmi náà sì kọ́ ọ̀rọ̀ mi ò yàtọ̀ sí kún ó ní wá fún ikú kan lóko ẹ̀pà kan wọ́n ní ikú ọgbọ́n wo ló ń dáná ó ní ó ṣe ọwọ́ Elédùmarè ni ó ní ṣàdédé tí n bá ń lọ lọ́tọ̀ mi ṣàdédé lẹ̀pà kan máa ń kó sẹ́hùn lẹ́nu bẹ́ẹ̀ mi náà bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti kó bírèkì máa ń ṣe bí eré bí àwàdà ṣe bí ẹni nira mọ̀ wá ní ntọ́kọ́kọ́ tú àṣírí ìtàn Ọ̀kànbí Ọ̀ṣọ̀kànbí ó náà lọ́wọ́ Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà kò sẹ́ni tí ka ọmọ méje tọ́kànbí bí tí máa ń dárúkọ wá Òbòkun mọ́ bẹ́ẹ̀ sì rèé ó nítàn tó bí ọ̀rọ̀ wá Òbòkun ìtàn yìí ni mo bá pàdé lọ́dún bíi 29 sẹ́yìn 29 years ago láti ìgbà náà ni n ò ti gba ìtàn Ọ̀kànbí gbọ́ mọ́ láti ìgbà náà ni mo ti máa ń bá àwọn èèyàn jiyàn pé Odùduwà ò bí Ọ̀kànbí kankan lẹ́yìn ẹ̀ mo wá sí Ilé-Ifẹ̀ tìbútòrò Ilé-Ifẹ̀ mo tú káàkiri ń rágbolé Ọ̀kànbí kò sẹ́ni tó lè sọ nǹkan kan pàtàkì nípa Ọ̀kànbí fún mi mo wá wò wípé àwọn Ọ̀yọ́ ló ta irọ́ yìí fún wa àkótó fún gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ jọ́jọ̀gbọ́n ẹgbẹ́ra yín jọ ẹ já ṣe conference ká tó tán lẹ̀ Yorùbá kọ this is the right time for us to do that. now kí nìdí títan ọwọ́ Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà tó fi rọ́ wọn lẹ́sẹ̀ ò ní pé àrọ́bá ìtàn jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ nípa àlè gbàgbé àrọ́bá
kí làárọ̀ bá jẹ́ kó yé wa ni wípé ńgbà tó Odùduwà dàgbà tó gbódé sí i Odùduwà fọ́ lójú sóòótọ́ ni sírọ́ ni ẹ̀já máa bọ́rọ̀ bọ̀ ńgbà tó ju Odùduwà fọ́ wọ́n gbé fàjànlẹ̀ iwájú ọgbọ́n ọgbọ́ o ẹ̀yìn ọgbọ́n ọgbọ́ olùmọ̀ ọ̀tún ọlọ́kànràn lósì àárín ọgbọ́n ta ọrùn ilé ọ̀gẹ́rẹ́ pẹ̀kìtì àpò òlòló olóhùn gbẹdúgbẹdú ọgbọ́n mọ́ mi bí kàlùkàlù dákun mọ́ gbé àmì báyìí o mọ́ fi re pé bí mọ́ fi bí péré mọ́ fòlòlò fọ́hùn wàá lò gírí ìta bọ́ bá ti rí ni o wí o wájà odù yọ lójú ọpọ́njọ́ náà lọ́hùn. bàbá awó mi kanlẹ̀ wọ́n ní kí ló dé Ifá àwọn ń dífá àwọn ń sùn yẹ̀rẹ̀ àwọn òtúfá kò sí ti bàgbà lẹ́rù bí Ifá tí ò létùtù kí ló yọ lójú ọpọ́n kò sí aláwọ̀ ní lelele ká mọ̀ lè rọ. babaláwo ní tí mo rí lójú ọpọ́n yìí ọjọ́ ó yé mi pé bákan méjì ni bàbá gbégbèsè ojú Odùduwà ó là ṣùgbọ́n kó ju bàbá ó tó là àárò mi òkun àti yanrìn òkun ó kàn wọ́n ń tẹ̀sìn lọ́rùn màálù lè ní rẹ̀ ẹni tí ó débẹ̀ rà wálé kọ́ omi òkun dùn òwì yanrìn òkun dùn òwì ta ni ó lọ síbẹ̀ tí ó rèé bù wá ńbẹ̀ òun ní Àjàká Ajíbógun ti náwó pé ẹ dákun wọ́n lọ Àjàká Ajíbógun lọ padà wá di ọwọ́ òbòkun tilẹ̀ tòní ńgbà tájàká Ajíbógun náwó àrọ́bàtàn jẹ́ kó yé wa pé nǹkan méjì ló so Odùduwà lójú ẹsẹ̀ inú Odùduwà dùn inú rẹ̀ bàjẹ́ ìdí ìwò lọ́jẹ́ kí inú Odùduwà ó dùn ni pé after all orí kan nínú àwọn ọmọ òun tó lè fi rẹ̀ dínkù nítorí tòun tó lè farẹ̀ ẹ̀ kalẹ̀ láti fẹ̀mí lakú torí pé láyé ìgbà náà àwọn dánàdánà ń bẹ Èkó jìnnà Èkó ni wọ́n ti bomi òkun Ìjẹ̀bú ni wọ́n gbà kọjá ìdí ìbànújẹ́ Odùduwà ni pé Ifá jẹ́ ó yé wọn pé ẹni tí yóò lọ ó ṣeé ṣe kó má bọ̀ Yorùbá sì ní ìbànújẹ́ ńlá ni kí màjèṣe ó tojú ìyẹ́ ẹ̀ rọrùn kò sẹ́ni bàbá tí ó fẹ́ gbọ́ pé torí tóun lọ́mọ òun ó ṣe nù tí ó ṣe ràrìnrà tí ó ṣe ní wálé mọ́ tínú rẹ̀ ó sì dùn ṣùgbọ́n Oòduà fẹ́ kójú òun là bó ti ẹ̀ jẹ́ pé kóun ó láǹfààní àti pín nǹkan ní òun fáwọn ọmọ òun ni Àjàká Ajíbógun bọ́ náà wọ́n ṣètùtù ẹ̀ kan ṣe ńbẹ̀ ló ti dé ọ̀dọ̀ Ajẹ̀bú àtolóde ọ̀yà lọ́dọ̀ wọn wọ́n fi èèyàn lé lẹ́yìn láti lọ bomi òkun egbe ti regbe ọjọ́ ti gorí ọjọ́ ọ̀sẹ̀ ti lọ lórí ọ̀sẹ̀ oṣù ti lọ lórí oṣù wọ́n ti gbàgbé páwọn ti ẹ̀ràn èèyàn kan lókun wọn ò rí káàbọ̀ wọn ò gbọ́ orè wá ṣé yóò dé ni ṣé ò ní dé ni wọ́n ti mọ́kàn kú ńbẹ̀ bó ṣe dijọ́ kan nù l'Àjàká Ajíbógun kàn déédéé yọ gan bóró àwọn fẹ̀ tí wọ́n rí náà jáde pé ọwá wọ́n tún wọ owó ẹ̀ wọ́n rí gbá tó gbé dání gbá obòkun wá ìyẹn ni pé ó padà wá ó tún wá rómi òkun bù wálé ọwá obòkun wá ibi tí ọwá obòkun ti jẹ jáde nù ọjọ́ tí mo sọ inú àwọn ọmọ Ìjẹ̀ṣà ń dùn ni wọ́n ní bó ṣe rí gan ni mo yẹ sọ̀hún bàbá wa rọ ọmọ Ọ̀yọ́ tó fẹ́ takò ẹjọ́ jáde kó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí bẹ́ẹ̀ bá wá gbà wípé bẹ́ẹ̀ lórí ṣe é kà mọ́ méje ọmọ ọ̀kan bí yín bó lọ́wọ́ obòkun ti jẹ́ torí pé Ìjẹ̀ṣà gbà wípé ọmọ Odùduwà làwọn so bàbá wa Rashidi Ọlátúnjí pẹ̀lú eléyìn irọ́ ńlá náà lẹ́pa kò sí ti ń jẹ́ Ọ̀kànbí wá bímọ méje igbádogóje èrò wá wájà mo ti ń báyàn jiyàn látìgbà náà now eléyìí tẹ́sí fi sọ wípé ọba Benin wà nínú ọmọ Odùduwà àbí nínú ọmọ Ọ̀kànbí ẹ̀fọ́ lójú pátápátá now ẹnìgbà tọ́wáyá Ọ̀rànmíyàn ti lólẹ̀ ọkàn wá dà sóko kan ó wá lọ sí Benin ó fogun jà wọ́n ń bẹ̀ wọ́n gbá wọn ja gbogbo ogun tí ń yọ wọ́n lẹ́nu ntí wọ́n sì sọ fún wa ni pé ntí tàn fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ò sọ pé ogun ń jà wọ́n ń bẹ̀ ni pé wọ́n lè dógun wọn jà ntí wọ́n ní wí ni pé ọ̀rọ̀ yìí ọba dìjàngbọ̀n wọn ò tiẹ̀ tí ìjọba rí Ògìsó dynasty ni wọ́n lò ń gbà náà àwọn nǹkan kan ṣà ń ṣẹlẹ̀ láàrin ìlú
náà fi ní kán bá wọn fi èèyàn ránṣẹ́ láti Ilé-Ifẹ̀. Ó túmọ̀ sí pé àwọn náà gbà f'Ódùduwà wọ́n gbà fún Ilé-Ifẹ̀. connection wọn pẹ̀lú Benin kò sẹ́ni tó lè sọ ṣùgbọ́n wọ́n gbà f'Olórí torí kò sọmọ Benin tí yóò sọ pé Ilé-Ifẹ̀ làwọn ti wá. Lóòótọ́ l'Ódùduwà àbí ní Ọ̀rànmíyàn dé Benin, dídé tó dé Benin ó yanjú nǹkan tí yóò bá wọn yanjú. Ǹbẹ̀ láti gbọ́ wípé ó fẹ́ yàwó, ńgbà tó fẹ́ yàwó ó bímọ bẹ̀, ọmọ tó bí bẹ̀ ńjọ́ náà lọ́hùn wọ́n pè ní Ewéka, ọwọ́ ọ̀ka ni wọ́n sọ di Ewéka. Àrọ́bà àtàn jẹ́ kó yé wa wípé ọmọ gan kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibẹ̀ ńkọ́ ni mo fẹ́ lọ níta fẹ́ mú ló ń bẹ̀ ni wípé ẹ wá nígbà t'Ọ̀rànmíyàn dé, Ọ̀rànmíyàn ọ̀dẹ́dẹ́ ẹni ńgbà tó dé lọ́kàn wá kó àwọn ọmọ bàbá ẹ̀ àwọn ẹ̀gbẹ́ ẹ̀ ó wá kó wọn pé ẹ̀yin ọmọ ìyá mi o, mo fẹ́ ká débì kan o lọ́dọ̀ àwọn tí wọ́n ń fi ogun jà bàbá wa. Now lọ́dọ̀ àwọn tán fogun jà bàbá wa, gbogbo àwọn ẹ̀gbẹ́ ẹ̀ náà ló kó. Mo wá kọ́kọ́ béèrè wípé ta ní fogun jà Odùduwà láyé ìgbà náà, because gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ bọ́ ẹ ṣe wínú. Èmi wá béèrè lọ́wọ́ yín sà, dáàdì mi Rasheed Ọlátúnjí ń pé ta ní fogun jà Odùduwà ńgbà náà. Ìdí ni pé láyé ìgbà tẹ́ ń sọ yìí kò tí ì sí Ìjẹ̀ṣà, kò ì s'Oǹdó, kò ì s'Àkúrẹ́, kò ì sí Ìdànrè, kò ì s'Ọ̀wọ̀, kò ì s'Èkìtì, kò ì s'Òṣogbo, kò ì sí Ìbàdàn, kò ì s'Ọ̀yọ́. Tàwa ni wọ́n fogun jà, ta ní fogun jà Odùduwà. Ànìgẹ́ ìbéèrè mi ò ní wípé ṣé Alákẹ́tù náà bá wọn lọ, ṣé Olówu náà tẹ̀lé wọn lọ, àwọn méjì tó jóbìnrin sáwọn náà bá wọn lójú ogun. Ẹni gbọ́n débì kan làwọn ẹgbẹ́ ẹ̀ wá sọ fún pé àwọn padà ń tàwọn o kò nìkan máa lọ. Gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí kí n tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ ìyá ṣẹ́jú méjì lò nínú yín, nínú ìṣẹ́jú yín Yorùbá ní aṣọ́ọ̀rẹ́ ìgbọ́pẹ́ ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Bàbá Ìkọ́rẹ́ ń bẹ nínú ilé, wọ́n wà nítòsí, láìpẹ́ wọn ó gbé wọn wọlé. Mo ní gbólóhùn kan gbólóhùn méjì tí mo fẹ́ bá wọn sọ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re, torí wípé yínníyínní kẹ́ni ó lè ṣe mí. Bàbá ìjọ mi lójú, wọ́n múnú mi dùn fàyẹyẹ ọjọ́ ìbí mi. Mo wá fẹ́ sọ nǹkan tí wọn ò mọ̀ fún wọn. Ẹ fún mi ìṣẹ́jú méjì péré. Onídúró mi ẹ̀ ṣe o, onídúró mi ẹ̀ ṣe o, bọ́ bá jẹ́ èèyàn ló dúró ni yóò ti máa sọ̀rọ̀, ká ní pé èèyàn ló dúró ni yóò ti máa ṣèrègùn. Onídúró mi ẹ̀ ṣe dáadáa, onídúró mi ẹ̀ ṣe o Àkàndá, onídúró mi ẹ̀ ṣe o, bọ́ bá jẹ́ èèyàn ló dúró ni yóò ti máa sọ̀rọ̀ ẹ̀gàn, ká ní pé èèyàn ló dúró ni yóò ti máa ṣàbòsí, bó bá jẹ́ èèyàn ló dúró ni yóò ti máa sọ̀rọ̀ àlùfànṣá. Onídúró mi ẹ̀ ṣe gidi gan. Well, gbogbo ọmọ Yorùbá bá ń gbójú ayọ̀ sókè. Mo wílẹ̀ kan mo ní bàbá Ìkọ́rẹ́ wà nítòsí, n ó gbìn wọlé. Wọ́n ṣe mí lóore ńlá tí mò ń láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ṣáájú gẹ́gẹ́ bí onígbàgbọ́, bàbá ẹ bá ń gbàdúrà gbólóhùn kan gbólóhùn méjì fún gbogbo ojú tí ń wò wá. Bàbá wa tí ń bẹ lọ́run, adúpẹ́ nítorí pé ẹ dá wa sí. Ọlọ́run ṣeun. Ààbò yín lórí ayé wa kò láfiwé. Adúpẹ́ nítorí pé ń pa wá mọ́ bàbá lórúkọ Jésù, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọlọ́run mo gbàdúrà pé gbogbo àwọn olùwò ètò yìí pé kí ẹ jọ kí ẹ dá wọn lọ́lá. Àmín. Kí ẹ fi rí ayọ̀ ìdùnnú kí ẹ fi wá wọn rí. Àmín. Lórúkọ Jésù, Olúwa bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù. Gbogbo àwọn tó yẹ kán tì lẹ́yìn nínú ìrìn àjò yẹn yẹn olùwò ètò yìí, àsìkò ti tó, Ọlọ́run ó gbé wọn dìde fún Àmín yín. Jésù.
ògo ni forúkọ yín hallelujah nípa àgbàrá lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Bàbá fún ìmúrasílẹ̀ àyájọ́ ọjọ́ ìbí mi bẹ́ẹ̀ni ẹ fi ẹ̀bùn ọkọ̀ ta mí lọ́rẹ. tó bá jẹ́ èèyàn lè gbàdúrà bàálù n bá sọ wípé kọ́lọ́n bá ń fi ẹ̀bùn bàálù ta yín lọ́rẹ. àmín lágbára Ọlọ́run àmín Ọlọ́run ó dùn yín nú àmín ẹ dùn mí nú Ọlọ́run ó dùn yín nínú. àmín àmín now ẹ wá ní ẹ mọ̀ wípé lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi gangan èrò ọ̀pọ̀ bẹ́ẹ̀ni àti pé kọ́mọ́ bá a dàbí iṣẹ́ àárẹ̀ mi ló jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbé wálẹ̀ bẹ́ẹ̀ni and again ẹ mọ̀ bóyá àwọn èèyàn míì wọ́n ń bẹ tí wọ́n fún mi ní mọ́tò ẹ fẹ́ kí tí wọ́n jà kọ̀kọ́ hello sir mo fẹ́ ṣàlàyé kinní kan fún yín ǹjẹ́ ẹ mọ̀ wípé mi sẹ́ ń wò yìí mo ti sọ tẹ́lẹ̀ wípé mi ò fẹ́ ṣayẹyẹ yẹn ìdí ni pé mo ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ò léèyàn àwọn èèyàn máa rò páwàdà ni mo ń ṣe ni mo ń sọ but tinú mi bó ṣe rí gangan ni mo ń sọ ìgbà táwọn ọmọọṣẹ́ mi sọ wípé a máa sọ o mo ní tí n bá máa sọ ta ni ó rà á ìdí ni pé mo rí i pé òun mi le mo wà controversial so mo dẹ̀ bílí pé ìwọ̀nba èèyàn díẹ̀ ló fẹ́ràn mi òye wá yé mi pé ìwọ̀nba èèyàn díẹ̀ tó fẹ́ràn mi yẹn náà àwọn náà lè má fẹ́ associate pẹ̀lú mi Ọlọ́run wá jọ mi lójú aṣọ tí mo sọ rò wípé àwọn èèyàn ní bá mi rà hello sir wọ́n ti ń bá mi rà wọ́n ti ń bá mi rà now mọ́tò tí ẹ gbé wá yìí mo fẹ́ fún yín ní testimony kan tí èmi Àkàndá fi máa establish ẹ̀ pé lóòótọ́ ni Ọlọ́run ń lò yín lóòótọ́ ni a pè yín lóòótọ́ la rán yín níṣẹ́ lóòótọ́ lẹ̀mí mímọ́ Ọlọ́run ń bá yín rìn now yóò ti tó bí ọ̀sẹ̀ bíi méjì sísìn bí àbúrò mi náà lẹ tó máa ń tọ́jú mi ó fẹ́ ṣe mí bíbà díẹ̀ ó wá fún mi lábẹ́rẹ́ so mo wá sọ̀rọ̀ birthday mi pé mo ti lọ ya àwọn picture kan o mo wá ní mi tọ́ yẹ pé mo kàn ń ṣeré ni pé mo lè sọ pé mi ì ṣe mọ́ lọ́la wà ní àpé kí n má sọ bẹ́ẹ̀ mo ní gbogbo àwọn tí ń béèrè pé iye àlejò mélòó mo ní tí mo sọ pé mi ò mọ̀ lálejò káwọn èèyàn ìwọ̀nba ẹni tí bá ti rí náà ni ó wá ní kí n má sọ bẹ́ẹ̀ bàbá sọ gbólóhùn kan ó ní tọ́lọ́ bá fẹ́ jọyín lójú kẹ́nìkan kàn mú kọ́kọ́rọ́ mọ́tò kọ́kàn jú sí gbàgà ẹ̀sálì bóyá sọ́nà nu kọ́kàn jú sí gbàgà mo wá rẹ́rìn mo wá ní ègbéyìn ẹ̀ sọ́hùn mo ní judiciary ni mo ní ta ló fẹ́ ju mọ́tò sí mi ó wá dárúkọ fẹ́ǹsà mo fi Ọlọ́run ẹ̀rí tá a kì í pe jẹ́rìí rọ mo fi búra ó ní bíi fẹ́ǹsà mo ní láéláé mo ní kò lè ṣẹlẹ̀ ó ní kí n jẹ́ ká bẹ́ẹ̀ tiẹ̀ tó bá wo program ní ìsìn ó béèrè 1 million lọ́wọ́ mi ó wá ní kí n já bẹ́ẹ̀ tiẹ̀ mo wá ní 10,000 naira ó ní rárá ó ní 1 million naira mo ní tán bá ti wá gbé fún mi ìgbà 1 million lọ́wọ́ ẹ o ó ní kò síbi tó o ti rìsàn mo ní a jẹ́ pé tán bá padà gbé fèmí náà kò síbi tèmi náà ó ti rìsàn tó bá wo program yìí nìsín yóò máa rẹ́rìn yóò máa wò ó yóò wá sìn mí lówó pé ìyàn ti kọ́ mi o ìyàn ti mú mi o so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé nígbà tẹ́ ẹ wá dé ẹ pè mí ẹlẹ́wà ni ẹ wá wòyàn Mọ́dẹ́kẹ́ ṣé mo wà nílé ẹ fẹ́ yà lọ́dọ̀ mi mo fura pé bàbá ẹ̀kọ́ rẹ̀ ò déédéé yà nǹkan kan ń bọ̀ ló jẹ́ ń kẹ́ kámẹ́rà lẹ́ẹ̀dẹ́ pé at the end of the day bó bá ti wá jẹ́ pé freely lásán ni ǹdẹ̀ní lò ó ní fídíò tí mo lò nígbà tí mo kọ́kọ́ ṣètò so now n tí mo fẹ́ jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń wò mí ò ní wípé Ọlọ́run gbàgbé ẹnìkankan o eléyìí jẹ́ kí n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lọ́lọ́run pe àwọn kan lọ́lọ́run yan àwọn kan lọ́lọ́run lu àwọn kan bó bá níyè méjì tẹ́lẹ̀ my dear brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mi bó bá níyè méjì tẹ́lẹ̀ nípa wòlíì Reuben Àìkọ̀rẹ́ mo fẹ́ kó change perspective ẹ̀ tó bá wò ó pé wòlíì ti tán wòlíì sì kù bó bá nígbàgbọ́ nu wòlíì nígbàgbọ́ nínú wòlíì Àìkọ̀rẹ́ bàbá lórí ọ̀rọ̀ ilé ayé lórí ọ̀rọ̀ ègún lórí ọ̀rọ̀ ogun tí ń jani bí gbólóǹbí mélòó kan ẹ bá ń gba àwọn èèyàn mọ̀ràn ẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. ẹ ṣé olóòtú èmi náà dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fún wa lórí péjì yìí torí nígbà míì tẹ́ bá lẹ́bùn tọ́lọ́ ń lò yìí bẹ́ẹ̀ni tí ò bá sẹ́ni tí ó gbé yín jáde ayé ò ní mọ̀ tẹ́ gbé jáde kò ní mọ̀ tẹ́ gbé lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé kì í ṣowó lẹ̀ ń wá
a ti lórí pé ìtò pọ̀ ṣùgbọ́n mo rí pé n tẹ́ ń wá ní quality bẹ́ẹ̀ni nǹkan tó jẹ́ iyebíye and then irú àwọn tó bá ń wá wọn ẹ̀ lọ́rẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn ayé wọn máa ń fẹ́ràn wọn àwọn lè máa fẹ́ràn yín lábẹ́nú tàbí ká má pọ̀ ṣùgbọ́n ń tẹ́ ẹ ṣe tẹ́ wá bẹ̀ mí ó December bẹ́ẹ̀ ṣe kó lọ́dọ̀ mi tán Ọlọ́run tún ṣe ìyanu fún mi sí àánú tún dìde fún mi sí ìdáhùn àdúrà tún gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá lẹ́yìn ìgbà náà èmi náà wá bẹ̀ wọ́n December ṣùgbọ́n mo sáré ṣe oore ìgbà yẹn ni àwa jókòó mo kàn gbọ́ program yìí kan mọ̀ ń gbọ́ pé ẹnìkan fẹ́ tọmọ ní school yọ mọ̀ ọ́n mọ̀ ní school yọ san 50,000 yọ san 70 mo wá pe àwọn tó bá mi ṣiṣẹ́ kí la lè ṣe fákòókò fún ọjọ́ bíi àwọn àṣàlàyé fún mi wọn ni àbí ká dáwó jọ fún àwọn ọmọ tán ní tán bá fẹ́ lọ school ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn á ràn wọ́n lọ mo ní rọ́ o mo lè mi wọn àtàsí tèmi mọ́ téèyàn ibẹ̀ ni Ọlọ́run tí wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n lọ gbé fẹ́ǹsà fún àárọ̀ ẹ̀ mo tó wà convince wọ́n ṣèṣì ní church mo wà lọ́fíìsì ni mo wà convince bí mo ti wà convince mo wá ní dandan tí n bá ti lọ sílùú màá jálù ìbí nítorí ẹ̀ṣẹ̀ ni pé purpose mo fi wá gangan ni tí mo wá gbé fún yìí because ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n mọ rírì èèyàn o àwọn èèyàn mọ rírì mi lórí péjì gan wọ́n dẹ̀ mọ rírì mi káàkiri ṣùgbọ́n èmi náà gbọ́dọ̀ mọ rírì àwọn ènìyàn ọjọ́ bí ọjọ́ ńlá ni ọjọ́ àdùdẹ̀ ni mo lè gbàdúrà pé ẹ̀mí yóò gùn eléyìí ìpìlẹ̀ oore ni yóò tún mọ rílura wọn torí mo mọ̀ pé àìmọye èèyàn tí ó fẹ́ ṣe tọ́lọ̀ máa lò fún yín ẹ̀yin báyìí dẹ̀rẹ́ ẹ̀yin tí ẹ̀ ń wo ètò yìí ẹ jẹ́ kí n sọ fún yín pé kò sí ogun tó le kankan tí ò ń ṣe èmi tẹ́ ń wo yìí wòlíì 50 mo bá pàdé kí n tó bọ́ ìyẹn jẹ́ kí n lè rí i pé èèyàn ò lè mọ̀ gbà mí táwọn èèyàn bá sọ fún mi pé àwọn tí lọ́dọ̀ wọlé káàkiri àwọn tí màá ní kàn farabalẹ̀ Ọlọ́run ó ṣètìn kò sẹ́ni tó lọ́run ń gbàgbé o and then ẹni tó gún bá jà tí ọ̀rọ̀ náà lọ tó ń wọ́n náà bá yọ. yóò wà ní wàǹwara. ó gbọ́dọ̀ wá ó gbọ́dọ̀ kò sí ní àwọn wòlíì burúkú wà o àwọn èké wòlíì wà àwọn alápàdá wà ṣùgbọ́n at the same time ara àwọn èèyàn gidi ṣùgbọ́n Ọlọ́run ní sọ á di gidi o kì í ṣe pé nìkan kan wá nu wá pé jù tàbí a lè sọ pé àwa nìkan ni rọ o ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run iṣẹ́ tán bá ṣe tì ara tó gbé mi nu ìgbà tí táwọn èèyàn kan ṣe tì tán bá ṣe tì lọ́lọ́mọ bá mi nígbà tí Ọlọ́run farahàn mi bó ń fẹ́ lò mí n tó sọ fún mi pé iṣẹ́ tán bá ṣe tì ló wọ́n mọ̀ di oríṣi ìyẹn ni máa ń tètè pò kìkì wòlíì because ẹni tó ti dààmú tọ́lọ́ bá gbàdúrà rẹ̀ yóò mọ yìí nínú àwọn ntọ́lọ́ ń ṣe fún wa nǹkan ayọ̀ ni ojú ẹsẹ̀ níjọ́ Sunday yìí náà mo sáré pè ọ̀ya hello ẹ bá mo pe dílà mi mo ní mọ́tò nílé bọ̀ tí mo ti gba nọ́mbà sí mi ìlégbé lẹ̀ mo ní ọ̀ya ẹ mo bá gbé mọ́tò bọ̀ bá a sì bẹ̀rẹ̀ sí wọn ifun ìwó ròdù mo ti pàdé mọ́tò mo jáde nílé mi mo ní kéèyàn náà máa bọ̀ mo ní kọ́ akọ́nà àmọ́ bọ̀ ṣáájú wọn pé àwọn máa yára pé dílà máa wa mọ́tò fast mo á ní kànjẹ́ adúró káwọn ti ẹ̀wọ̀n tá à ń gbé lọ làwọn àwòlẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ọ̀nà ẹ̀yin tó gún bá àjogún ọ̀tàn o ọjọ́ ayọ̀ yẹn ọ̀dẹ̀ dé o ogun ìdílé ni ogun amúnisìn ni ogun afinipamọ́ ni kò sẹ́ni tí ò lógo gbogbo ẹ̀yin tó yẹ kán ti fèrè wá tó ń fèrè wá rí ẹ jẹ́ á lo opportunity ẹ jẹ́ á jọ gbàdúrà máa sọ̀nà fún yín èmi sọ̀nà lórí fóònù kì í wá ṣe sí sọ̀nà kárí náà nìkan ìmúṣẹ ìran òní ìdáhùn àdúrà ìdáhùn àdúrà láyọ̀ mi. kásọ̀nà kárí ọ̀nà àbáyọ sí ìṣòro yẹn ni ó ní ìdáhùn ó ní máa ń mú wòlíì ga ni máa ń mú pọ̀ sí i gbogbo yín pátá ọ̀nà ọ̀làfin lẹ̀kún sí fún ẹ jẹ́ àwo tí ntọ́lọ́ ń ṣe fún ìwọ lónìí wọn ò retí ẹ̀ lánàá èmi gan òfèrò ẹ̀ lánàá mo fọlọ́ Elédùmarè búra èmi gan òfèrò ẹ̀ lánàá mi ò expect ẹ̀ rárá and then tọ́lọ́mbà ti sọ pé kí n lọ ṣe nǹkan mo ṣe máa ń ṣe ní tèmi nìyẹn mo believe nínú Ọlọ́run and then gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbóhùn Ọlọ́run látẹnu mi màá jíṣẹ́ fún yín tí n bá sọ̀nà fún yín ẹ jẹ́ ká gbégbèsè ẹ̀yin tí mo sọ̀nà fún tẹ́ bá fẹ́ ẹ já gbégbèsè kí n pray fún yín kílẹ̀kùn sí fún gbogbo akájọdá láyọ̀ gbogbo ilẹ̀ èdè láyọ̀ ọkàn yín ọba ilẹ̀ ogun ìdílé ogun alẹ́mọ́dé yìí ogun afinipamọ́ ogun àwòbẹ́bàdé ogun náà sọ ìlú ọkọ̀ Jésù. ẹ bá mi sọ nọ́mbà táwọn èèyàn lè pè é sí. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61. nọ́mbà tẹ́ máa pè ránṣẹ́ Ọlọ́run alààyè sí òun náà ni +234 80 807 84 àbí 070
84 74 20 61 plus 234 070 84 74 20 61 ló bá pè wọ́n lọ́rọ̀ rẹ bá dayọ̀ má gbàgbé o nílò láti fojú kan bàbá ọ̀nà méjì ní ò jẹ́ kí n lè pè yín ibì kan mo wà ní ò jẹ́ kí n lè pè yín kò síbi táfẹ́fẹ́ àdúrà ọ̀fẹ́ dé kò síbi tọ́lọ́run òṣìṣẹ́ ìyanu dé ẹni gbé àtọ́ bá wà pé bàbá tán bá sọ́nà fún ọ yóò dàbí ẹni pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni kí ni wúlẹ̀wúlẹ̀ kí ni tó fa ogun sínú ayé ẹ ń bo lógun ti bẹ̀rẹ̀ ń bo lọ́ bá wọlé kí lọ́nà àbáyọ bàbá yẹn ó sọ fún ọ pè wọ́n lórí nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 080 070 84 74 20 61 bàbá lágbára ọlọ́run ayọ̀ àtàlàáfíà ilẹ̀ balẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wòlíì Reuben Àìkọ̀rẹ́. ẹ káàbọ̀ padà níbo ni mo bá àlàyé mi dé lórí ìrìn àjò Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí bàbá wa bí wọ́n ṣe sọ bàbá wa Rasheed Ọlátúnjí bí wọ́n ṣe sọ wọ́n ní Ọ̀rànmíyàn ó pe àwọn ẹ̀gbẹ́ ẹ̀jọ àwọn tí wàá ń yọ bàbá wa lẹ́nu ẹ̀já lọ kógun já wọn àwọn tí wàá ń yọ bàbá wọn lẹ́nu bọ́n ṣe já lágbára tó sáwọn ò dìfẹ́ǹdì bàbá wọn tẹ́lẹ̀ ni ó túmọ̀ sí pé àwáwí àtàrí ìrìsọ lásán ni ẹ máa wò ó níbi tí Ọ̀yọ́ ti dorí ìtànkodò bó làwa ṣe gbọ́ wípé Ọ̀rànmíyàn kúrò ní Ilé Ifẹ̀ ọ̀nà méjì ló pín sí tẹ́lẹ̀ àkọ́kọ́ ni pé àwọn àgbà Ifẹ̀ wọ́n pè é pé torí pọ́jú ọmọ líle wọ́n gbà ń yànjú pé ó náà ti dàgbà ó tó lọ́kọ́ kó tẹ̀ síwájú wọ́n dífá fún un Ifá wa sọ wípé ibi tẹ́sẹ̀ ẹṣin bá ti yọ̀ ni kó ti dúró Ọ̀yọ́ ti máa nù dá fashion ìtàn jáde o bó wá ní ìtàn ń ṣe lọ ó dùn mí pásìkò ti lọ ẹ má gbàgbé o níbi tí mo bá dé ni pé ńgbà tó dé àsìkò kan nínú ìrìn àjò wọn àwọn ẹ̀gbọ́n Ọ̀rànmíyàn tó kù ń wá kan dí àwọn ọlọ́mọ o ńbo la ń lọ gan tá a lọ tá a débẹ̀ ìrìn àjò wo lárinrìn tá a jánà kí là ń wá kiri gan àwọn wo la ń wá káàkiri ààrẹ nìkan kan àwọ̀ padà lé o mẹ́wàá àrọ́bà tán jẹ́ kó yé wa wípé olówù lọ́kọ́kọ́ kú ònílé ìdí ni pé ìrìn àjò tí bàbá yìí sọ wípé Ọ̀rànmíyàn rìn ìrìn àjò tí ò padà wá ni àrọ́bà tán dẹ̀ jẹ́ kó yé wa wípé owú la kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo wọ́n olówù lọ́kọ́ jáde nílé ní jáde tí ó jáde lọ́lọ́ tí òwú pólédó bàbá wa òǹpìtàn òǹparọ́ pìtàn wọ́n wá ní gbogbo wọn náà jọ lọ sójú ogun tí wọ́n rẹ̀ ń tán fẹ́ bá jagun tí wọ́n mẹ́ ń tán fẹ́ bá jagun tí wọ́n ò lẹ́nì kankan lọ́kàn tẹ́nìkan kò bá wọn jà n bá ní kí n wọnú ẹ̀ a kò ti lọ jù n fẹ́ fipó bọyọ̀ n fẹ́ fagùn ẹ jẹ́ kí n sọ pé wọ́n fẹ́ fagùn ká lè nà yẹ̀ dáadáa in fact kó jẹ́ ìwọ̀nba kókó tá a máa mú nínú ọ̀rọ̀ ni ìwọ̀nba tá a mú yìí ó ti tó ẹ jẹ́ kí n kọ́kọ́ yọ̀ǹda yín kí n sọ fún yín pé ètò yìí máa ní part 3 yóò lápá kẹta bàbá síbẹ̀síbẹ̀ náà ṣé ẹ gbàgbé ayẹyẹ ọjọ́ ìbí mi ń bọ̀ lọ́nà 50 ọdún bó ṣe bàbá ẹlòmíì ló kú o wọn akéyẹ̀yẹ́ wọn adákẹ́ o bó sọ ọmọ ẹlòmíì ló kú o wọn akéyẹ̀yẹ́ wọn adákẹ́ ẹlòmíì sọ wípé kí ló special nínú pọ̀ fẹ́ pé 50 wẹ́ ó lè mọ́ special sí wọ́n special sí mi torí n ò tí ì pé rí àkọ́kọ́ náà ní tí n ó pe òye sì yé mi pé n ò lè pe lẹ́ẹ̀mejì lélẹ̀ tó túmọ̀ sí pé bí n bá dúpẹ́ tí n bá yin Ọlọ́run kò tí ì bá àdìjù ẹnìkan kì í wá dá ṣe gbó igi kan kì í dá ṣe gbó èèyàn kan kì í sọjà ẹnìkan kì í dáyé ṣe kágbá ní kágbá lọ́n bàtà fi dùn káfi tọrọ mọ́ kọ́bọ̀ ló fi dòdìdì akíkanjú kan ò lè dógun ṣẹ́ eégún tó bá ní baba nígbẹ̀jọ́ ní jìjà gbòòrò ẹjẹ́ àjọ ṣe
ẹ má jẹ́ ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́nìkan èmi ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́nìkan ṣùgbọ́n mo lọ́lọ́run níní tí mo wá lọ́lọ́run jẹ́ kí n lẹ́yìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ti ń bá mi dá sí ayẹyẹ ọjọ́ ìbí mi wọ́n jẹ́ kó nà mí lọ́rùn bàbá ìkọ́rẹ́ fún mi mọ́tò fẹ́ǹsà ṣé kí n má parọ́ ẹ̀gbọ́n mi wálé fún mi màálù àwọn èèyàn bíi abokas ó fún mi ráìsì méjì oríṣiríṣi kì í pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ìṣetán ṣùgbọ́n mi ò rò pé mo tún láǹfààní àti mọ̀ ṣàlàyé lọ rẹpẹtẹ kó má bàa dàbí ẹni pé èèyàn ń fi rẹ̀ wọ́lẹ̀ tàbí èèyàn ń fi rẹ̀ pa torí pé ọ̀tá pọ̀ lórí ìtàkùn ayélujára tá a jọ wáyé bọ̀tí respectivity wù kọ́ta ó pọ̀ tó ń bí ọ̀kánjú ẹ̀ ní bá so ṣe láti ka mi ò ní mọ̀lẹ́bí méjì ń ṣiṣẹ́ lórí rédíò nkọrin orí stéèjì ẹ̀yin ẹbí tí mo ní òun náà ni ẹ̀yin tá a jọ wà lórí tá a jọ ń pàdé lórí social media bí ọba wá sí ẹ̀yin kò sí èmi bàbá wa fẹ́ dasọ fọ́lẹ̀ ẹja paláró bàbá la ò lẹ́ níjẹ̀ẹ́jà sìn délé dọ́rọ́ àwọn tá a gbà lọ́wọ́ ẹ̀ kàn mọ̀tún lọ dé kàn mọ̀tún lọ rẹ́bùrú ẹ̀ kí wọ́n tún fi second class ìyà jẹ́ lílé tó túmọ̀ sí pé ẹ̀yin náà lè bá mi dá sí o kò sí ní tó kéré jù fàyẹyẹ ọjọ́ òbí lẹ́bùn bákan náà aṣọ ẹbí wa ti wà nílẹ̀ àǹkàrá ni ọ̀pá mẹ́rin àti fìlà fọ́kùnrin 10,000 naira ọ̀pá mẹ́rin àti gèlè fóbìnrin 15,000 naira ọ̀pá mẹ́fà àti gèlè fóbìnrin 18,000 naira account number tẹ́ fi sí Polaris Bank that is eléyìí tẹ́ máa send owó aṣọ sí tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún yín account number tẹ́ fi sí ẹ lè gbọ́ báyìí lè kọ́ lẹ̀ báyìí náà Polaris Bank 4091899393 4091899393 ó kọ́ tó wà ń bẹ̀ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited àná Olódùmarè ò ní fi ń ṣe ẹ̀yin tẹ́ wá fẹ́ fún mi lẹ́bùn ọjọ́ bí ẹ fẹ́ sẹ́ndì ẹ̀ lówó abokasi sẹ́ndì owó ráìsì sí mi ní gbogbo àwọn èèyàn tí ń fi mí lọ́kàn balẹ̀ ní pé ọjọ́ náà ti ṣe é ṣe mọ́ wulẹ̀ káyà sókè mọ́ ẹ fẹ́ fún mi lẹ́bùn náwó ẹ má fi bí owó aṣọ o tó láwọn tó ṣagbátẹrù aṣọ o kàn má mú o kàn má fi owó mi kàn má fi kówó aṣọ o account number tẹ́ fi sí mo lè bá yín sọ̀rọ̀ lórí WhatsApp pé bá dẹ̀ fẹ́ gbà ń bí Access Bank lóhun Access Bank 0789 124933 0789 124933 ó kọ tí mẹ́mbẹ̀ DE Values Heritage The Values Heritage Ventures lágbára Ọlọ́run àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan ọ̀kan yín sílẹ̀ bákan náà ni fíìmù mi tó wà lórí YouTube Àbẹ̀ní Èṣù ó ti wà ń bẹ̀ àwọn èèyàn encourage mi ń bẹ̀ láti bá mi wò ẹ̀yin náà bá mi wò bákan náà ni kí n máa sọ fún Ajagunta tí ń bọ̀ lọ́nà ẹ máa múra lẹ̀ dé lágbára Ọlọ́run encourage mi láti bá mi wò àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan ọ̀kan yín sílẹ̀ iṣẹ́ tí náà ò ní dìṣẹ́ lágbára Ọlọ́run ń mọ̀ rí báwo God bless you ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Official Awikonko TV Official ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ẹ má gbàgbé o ìran Yorùbá àsìkò rèé láti pè pàdé àpérò a nílò láti tó tàn wá kọ ẹ ṣé ẹ kú kalẹ̀ God bless you all. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹun túwẹ́túwẹ́. Kò rí bí
sinimá ńlá tá a wí dé. Ajagun tala kọ́lé ẹ̀. Ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òní kalẹ̀. Wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o. Ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari. Ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀. Ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo. Apalo gángan lájagun tà tí wọ́n wá o. Kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà. Àtẹlẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun. Iná bara wuta òjò palami ọkà yọ làálà. Ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yé. Sinimá ti tún ajagun ta. It's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko. Directed by Seun Akínsànyà correct man. Packaged by Mary Akinola. Starring Sanusi Isiakapa. Kabiru Adéyínká Arínájà. Ralph Niyi. Délé Fagboyọ̀. Adéwálé Alẹ́bíoṣù. Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù. Tamatiye. Eléjìgbò. Abẹ́ni ẹ̀rọ. Adeoye Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀. Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta. Subtitled in English. Tragic comedy ni. Bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. Sinimá titun ajagun ta. Now showing on YouTube. Ẹ click sórí Awikonko TV kẹrìnrán wò. Ajagun ta ni o. Àwòtún ló ní ẹgbàá bẹ́ẹ̀. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Wow.